الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وأتباعه أجمعين آمين آمين. olúwa Allah. adúpẹ́ fún ọ Alhamdulillah. àyìn wọ Ọlọ́run agba gbogbo ń tọ́ bá ṣe fún wa pé wọ Ọlọ́run ló ń ṣe irú ipò tí Nàìjíríà wà yìí ìwọ Ọlọ́run ìwọ ló ń ṣe bàbá Tinubu kọ́ ipa rẹ̀ ọ̀ka nǹkan kan torí pé wọ́n ti da nǹkan rú wọ́n ti bà nǹkan jẹ́ wọ́n ti fọ́ nǹkan pọ̀ wọ́n jọ ń fọ́ pọ̀ bọ̀ ni wọ́n jọ ń bàjẹ́ bọ̀ ni wọ́n jọ ń dàrú bọ̀ ni kó tó wá di pé òun náà ní ẹ ṣáájú òun náà ò sí òun lọ́kàn àánà lọ́wọ́ kàn yìí ńlá wa ń kan gbogbo tá nǹkan yìí àmọ́ òun kọ́ ìwọ Ọlọ́run ni Ọlọ́run abiyọ́ dákun bá wa dá ibi dúró lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run Àmín. Ọlọ́run abiyọ́ bá wa kánira kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run Àmín. Ọlọ́run abiyọ́ àìríjẹ àìrímu àìríná àìrílò bá a ti ṣe fẹ́ Ọlọ́run bá wa dá dúró lórílẹ̀‐èdè Nàìjíríà Àmín. adúpẹ́ fún Ọlọ́run Alhamdulillah. afa ìwà Islam ẹ sálámà sí di. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa aleyka salamu wa rahmatulahi wa barakatu sheikh ohun afa wa lè gbọ́ ni a sheikh Ibrahim Hanbali al-imamu guniya apá náà kásẹ̀gì ẹwà Islam afa wa a máa rí yín bá Àmín. ẹ̀yin náà máa bá wa Àmín. ọlá àbí àti kéwú ọlá àfa wa Àmín. ẹ̀rí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta la ilaha illallah tí ò sí kò sábà wọn ẹ máa ń pè àfa Buhari náà là àfa wa ẹwà Islam ẹ̀rí látọ̀dọ̀ àfa àgbà àjọ ń bọ̀ bẹ́ẹ̀ abọ́sọ́dọ̀ alájí àgbà àjọ ń bọ̀ bẹ́ẹ̀ abọ́sọ́dọ̀ òun wà sí àgbáyé àjọ la ilaha illallah Ọlọ́run adúpẹ́ o Alhamdulillah. Ọlọ́run má wàá jẹ́ àfàbà wọn tí ọ̀dà ayé ó kọ ní tá a fi kú láyé Àmín. kọ́dà àtàwọn àrọ́mọdọ́mọ wa wọ́n jọ ṣẹlẹ̀ sí wọn Àmín. nígbà tí gbà pẹ́rù ilé alájí àgbà ni wa Ọlọ́run ó sì ń ṣe ń tá a fẹ́ Ọlọ́run má dáwọ́ ẹ̀ dúró Àmín. wá bá wa ṣàlékún kẹ́ àlékún kẹ́ fàlàjí àgbà Àmín. àlékún kẹ́ àlékún gẹ̀ fúnṣẹ́ wàlímì Àmín. àlékún kẹ́ àlékún gẹ̀ fàáfà àgbà tí wọ́n sùn lábẹ́kúta Àmín. àlékún kẹ́ àlékún gẹ̀ fún bàbá wọn wà sí àgbáyé Àmín. Ọlọ́run àlékún kẹ́ àlékún gẹ̀ àlékún àforíjì fún bàbá lágége Àmín. àlékún gẹ̀ àlékún gẹ̀ àlékún àforíjì àlékún àìmójúkúrò Ọlọ́run máa bá wa ṣe fún bàbá lágbàjì Àmín. agbárígidó ma ni kòkéwú kò béèrè ni Àmín. kòǹbórí karatu ni òun wíìrì dín ni gbogbo wọn pátá àfàǹbání ni ńlẹ̀ kọ̀rọ̀ ni bàbá làá máa kà wọn ànídákẹ́ o àfàǹtẹ̀ gbá gbogbo wọn Ọlọ́run bá kẹ́ o Àmín. afẹ́ Islam bàbá wọn lọ́la wọn bá lù lọ́rin Ọlọ́run bá ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmín. má da ọ̀rọ̀ bàbá wọn wà lọ́rin rú Àmín. má kàn wọn lábùkù má yẹ̀yẹ́ wọn má dọ̀tí wọn Àmín. inú ilé alímì ni dákun Ọlọ́run má jà búrọ̀ wọ bẹ̀rẹ̀ ayé Àmín. afẹ́ Islam Ẹnà pẹ̀lú ìjẹ́ mọ́tọ́ jẹ́ ńlọ́bà tó tẹ̀ fi ṣàdúrà báwọn. á bẹ bàbá wa ọba Ìlọrin wọn ti jẹ́ ilé tí gbàròyé nípa tí ń bá ń ṣẹlẹ̀ nílùú afẹ́ Islam ṣe é mọ̀ pé alárìnkiri ọ̀sàgbà ń wé mẹ́wàá Kọ́lọ̀ sọ̀gbọ̀n ìwé mẹ́ẹ̀ẹ́dógún. ẹ mọ̀ pé wọ́n ra pépà ni àmọ́ alárìnkiri ń rí báyìí ni Bẹ́ẹ̀ ni. ń bọ̀ láàárọ̀ yìí Tọ́. ọmọbìnrin ìyá oníṣù kan sì dá mi dúró òun rí pẹ̀lú lọ rédíò nù mú níbẹ̀ ni ẹ bá wa sọ fún wọn kí Ọlọ́run mọ́sà jẹ́ kí bàbá ọba Ìlọrin kí wọ́n fẹ́ sí wọn létí gbogbo àwọn bàbá ẹgbẹ́ lọ́jà ìyá ẹgbẹ́ lọ́jà kí wọ́n bá wọn káńsù wọn pé nísìn iṣu lẹ́kàn kékeré báwọn bá rà bàbá ẹgbẹ́ wà gba 10,000 bàbá ẹgbẹ́ oṣù Àwọn òwe oṣù bàbá ẹgbẹ́ lọ́jà Àwọn tó ń gbowó yìí. yóò gba 10,000 lọ́tọ̀ Ẹni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ sí ní fi wó kún. yóò tún wá gba làádá ẹ wo nǹkan ẹ wo bàbá ẹgbẹ́ ẹ wò yẹ ẹgbẹ́ bàbá wa lọ́la wọn bá lù lọ́rin bàbá wa Mádìbò Ọlọ́run bá ṣe dáadáa fún yín èmi wọn ti ríra wa láàárọ̀ yìí bàbá wa Mádìbò ẹ̀yin lọ́ba ọba lẹ́yìn ẹ bá wa fẹ́ sí bàbá létí kí wọ́n pàṣẹ kí wọ́n káńsù gbogbo àwọn bàbá lọ́jà kan ni ìyá ẹgbẹ́ ọjà kan ni bàbá ẹgbẹ́ ọjà kan ni tó ti pé bí wọ́n bó ní nǹkan ọba ta nǹkan àwọn wọn wà á gbà wọ́n tún wá gba commission Yóò tún lé sí i bá. yóò tún wá lé ńlé sí ni ẹ dákun bàbá wa bá Ìlọrin gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń gbọ́ tẹ́ ẹ jẹ́ létí Gbàròyé ẹ dákun ẹ jẹ́ kí wọ́n dáyà yìí dúró fún wa kí bàbá wa bá Ìlọrin kí wọ́n pàṣẹ pẹ̀lú jàlálẹ̀ àwọn
mo gbẹ́sẹ̀ lé gbogbo ẹgbẹ́ ẹlẹ́ran mo gbẹ́sẹ̀ lé gbogbo ẹgbẹ́ ẹlẹ́ja mo gbẹ́sẹ̀ lé gbogbo ẹgbẹ́ àwọn bàbá ẹlẹ́kọ. àti ìyá òun náà káwọn náà lọ wá nǹkan tà. ẹ̀yin bàbá ẹgbẹ́ ọjà tẹ́ ẹ̀ máa gbowó lérí ọ̀fà aṣu ẹ wá nǹkan ṣe ẹ̀yin náà sì ra aṣu ẹ máa ta ẹ máa wá rẹ́ lára wọn iṣu ilé kan iṣu ọ̀fà kan ẹ̀yin ọgbà 10,000 ẹ tún wá gba commission kí ni tiyín ẹ̀yin làgbẹ̀tẹ̀ kí iṣu bọ̀lẹ̀. èédú tá a sì fi ń dáná àdánwò lóde la fi dé èédú èwo la bá débi èédú tẹ́lẹ̀ àdánwò lè dú. àdánwò lè dú. àdánwò ni. ẹ tún àwọn náà tún fowó lé bàbá ẹgbẹ́ ilé ìdú tún bẹ nísìnyí ìyá ẹgbẹ́ ilé ìdú tún bẹ. àdánwò sì lè dú. àdánwò sì lè dú kí la wá débẹ̀ ẹ má fara ni wá gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ̀ ìyá wa tẹ́ ń bẹ nínú ọjà bàbá ẹgbẹ́ ọjà ìyá ẹgbẹ́ ọjà ẹjọ́ alákọ̀wé ọjà ẹjọ́ torí ọlọ́run à ń fẹjọ́ yín sùn bàbá wa lọ́ni wọ́n padà kánṣu yín pẹ̀lú àṣẹ ọlọ́run bàbá amadibo gbogbo ẹ̀yin balógun bàbá balógun ajíkòbí bàbá balógun gàmbàrí bàbá balógun alánàmú bàbá balógun fúlàní ẹ dákun ẹ̀yin létí ọba ńlé létí ọba lóko ẹ ṣe kí bàbá wa ọba lọ́ni ó gbẹ́sẹ̀ lé àwọn ẹgbẹ́ wọ̀nyí bí wọ́n ti gbélé láwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n fi ń gbádùn ayé wọn ebi pọ̀ ń lu o. ebi pọ̀ ń lù ẹ̀yin tí wọ́n fi ń kún kí ni 10,000 tiyín tẹ̀ ń gbà lórí ọ̀fà aṣù kékeré kan kí ni tiyín ẹ wà kan agbádá ẹ gẹ fìlà àwọn tìró kan bẹ tí wọ́n lé láwọn abẹ ẹgbẹ́ ọjà yìí ẹgbẹ́ àmọ́rú tìró sí ni wọ́n kọ́ sójú kọ̀lọ̀bọ̀ báyìí ni wọ́n máa tẹ́wọ́ gba gbogbo tí ẹ sì ń jẹ àràmù ẹ á máa rí wọn ẹ sì rántí ọlọ́run ẹ dákun bàbá ọba lọ́rin ẹ dákun ojoojúmọ́ la máa sọ̀rọ̀ gbogbo jọ́mẹ́jọ á máa sọ tẹ́ fi gbọ́ táwọn tó jọmọ lúàbí ó fi sọ fún yín bàbá amadibo ẹ rí pé ń dákọ yín tọrọ yín lọba ọba lẹ́yìn. ó dà pé gbogbo tálíkà ní sọ̀rọ̀ yìí. gbogbo tálíkà ní sọ̀rọ̀ yìí o Buhari Musa kọ. kọ̀ọ̀kan wọn lówó. kọ̀ọ̀kan wọn lówó kí lọ́kàn wọn lówó. sẹ́mu kẹ́ni tí ń fún ìyàwó rẹ̀ ní 100,000 owó ọbẹ̀ ńbẹ. yóò tún fún jọ́mẹ́jọ 100,000. yóò tún fún jọ́mẹ́jọ tọ̀hún náà. tí wọn ò ṣe ìyàwó. kọ́dà oúnjẹ ń bẹ nílé owó ọbẹ̀ nu. owó ọbẹ̀ nu tó ọ̀dà. ẹ̀rí báyìí ṣé ọ̀rọ̀ wọn ń gbowó lórí iṣu kan wọn. àwọn tiẹ̀ ní gbọ́n táwọn. àwọn tí wọn ò lè gbọ́n táwọn. tiẹ̀ wáyé bẹ́yà àwọn fi máa gbọ́ station. La ilaha illallah gbogbo wọn pàdé pẹ̀lú Ọlọ́run a ti sọ fún bàbá ọba lọ́ní báwọn gbogbo jọ́mẹ́jọ tá à ń bá ń bẹ níyìn a máa rántí a máa sọ afẹ́ wàsílà. àwọn tá a sọ nù kí gbogbo ń tọ́ dànù ẹ̀jẹ̀ àrí sọ. ẹ̀jẹ̀ àrí sọ. ẹ̀wọ̀n tó yẹ ká wọ́n ti bu tíra lọ́wọ́ nísìnyí lọ́bẹ̀ mọ́ ẹ̀wọ̀n tá a tún kọ́kọ́ sọ. bá a sì sọ yóò náà ṣe rírí síra kà. ọlọ́mọdé ojú ọmọ wo báyìí báyìí nígbà tí yóò bá jẹun. àbí afẹ́ wàsílà èyí ń dúró báwọn. ẹlẹ́ẹ̀kejì ọkùnrin kan èmi àtàfà blasisi ọlọ́jẹ̀ mo lọ gba aṣọ mi ní washmat dry clean tí ń bẹ ní roundabout Fate mo wá gba aṣọ tán ọlọ́jẹ̀ ká aṣọ wọnú mọ́tò èmi fẹ́ palẹ̀kùn dé olúwa sì falẹ̀kùn mọ́ mi lọ́wọ́ kí ló dé mo bá ní yẹ́s mo sọ̀kalẹ̀ mo wò ó tán mo rí pé àbúrò mi ni nílé olódò Lájíkòbí nísàlẹ̀ olódò Lájíkòbí yìí wá rántí ó kọ mọ́ ọ wá ní ẹ ti darí rédíò àbẹ́ ń lọ mo ní adarí náà ni mo wá gba aṣọ níyìn lọ lẹ́nu ó ní ẹ dákun wọn wá bá gbé àpò kan ó ní ẹjọ ẹ fún àwọn tó bá gbà béèrè ńgbà wọn wò nú ẹ ráìsì 10 kg márùn ń bẹ lẹ́yìn ọkọ mi bẹ́ẹ̀mi àti àfáàbùlà àṣìṣe ọlọ́jẹ̀ bá pin kọ̀sẹ́ntì ọmọ àmọ́lọ́mọ Ọlọ́run sì rí wa ń bẹ lẹ́yìn ọkọ mi báyìí tọ́ ó ní ẹni ó bá gbà béèrè yín ẹ bá ń fún wọn mọ́lọ́lọ́run ó sì wọlé àwọn tó bá gbà béèrè tí wọ́n bá jẹ ráìsì yìí Ọlọ́run ó ṣàánú wọn náà ọmọlúwàbí ni Ọlọ́run bá ń fẹ́rí jìn àwọn tó bí. kọ́dà níjẹ̀ ìjọ àwọn tó gba sẹ̀mó mo pàdé ẹnìkan yín jó ni Allahu Akbar inú rẹ̀ dùn ọ̀fẹ́ lè sì wí. afẹ́ wa sàn Ọlọ́run yóò ṣe báyìí káwa náà wọ́n ṣe gbogbo ẹ̀yin ọlọ́lá gbogbo ẹ̀yin onípò gbogbo ẹ̀yin tẹ́ kọ́dà mo fẹ́ pe Musa Abdullahi kó bá a sọ fún Dr. Bukola Saraki ṣe leader kí wọ́n dá ṣètò wa yìí ráìsì ni wọ́n bá fún wa ni sẹ̀mó wọ́n bá fún wa ni ká máa ha fáyé. bẹ́ẹ̀ tó lásìkò yìí kálukú ọmọ rí nǹkan tí ó jẹ lókun. kálukú yìí kálukú ọmọ rí nǹkan tí ó jẹ lókun gbogbo ẹ̀yin tẹ́ bá jọ ọmọ lẹ́yìn leader ẹ̀ ń gbọ́ báyìí ẹ bá wa fẹ́ sí wọn torí bá a bú wọn ẹ sọ ẹ bá wa fẹ́ sí wọn létí kí wọ́n dákun kí wọ́n dá ṣètò yìí kí wọ́n fún wa ní ìta àmọ́ fáwọn èèyàn. kọ́dọ̀ opportunity tó tún wà níbẹ̀ tẹ́ bá gbà wọlé bẹ́ẹ̀ ìbéèrè ò ní le. ìbéèrè ò ní le àníjẹ́ béèrè ò le. ìbéèrè kankan kan kọ́. kọ́sà tiẹ̀ gba tí ó jẹ. ọ̀rọ̀ bó ṣe bókun bá kú só lè jí padà yóò kọ́. ládàá rẹ̀ ó sì máa bá bàbá Sàràkí ládàá rẹ̀ ó máa bá ìyá tó bí gbogbo wọn. òkú tó jí tó kú ìsó lè jí padà irú ìbéèrè bá wà lè béèrè yìí bí ò jí mọ́ kò jí mọ́ ọ̀kan jíjẹ́ tẹ́lẹ̀ ìbéèrè tó bá rọ̀ ní ọmọ bí. láàmú bẹ́ẹ̀ tó pé kí wọ́n sáré jẹjẹ. èyí ìwé bó wọn ṣe dà ní àlùwàlá. tó bá tún wá mọ̀ yìí wọn á jẹ́ pé ìwọ́gun ọmọ tó wá sí láyé. ọmọ tó wá sí láyé nù ní. o ṣeun àfẹ́wà Islam ẹ̀yà ìgbẹ̀lú Yorùbá àfẹ́wà Islam. ṣe dà ní àlùwàlá.
bí ẹ bá fẹ́ bú kele kí ni ọkọ̀ wí ẹ wúrú béèrè o. yẹn bá fẹ́ wẹ̀ kú kí ni wọ́n kọ́kọ́ máa ń ṣe. kí ni ọkọ̀ kọ́ sí ẹni tó fẹ́ wẹ̀ kí ni ọkọ̀ sí àbí àfẹ́ bú kele àfẹ́ béèrè oúnjẹ kí ni akọ̀ wí. wọ́n á ní ìyọ́kẹ́ mọ́ bù náà ni. ọmọ tó wá ṣe láyé afẹ́ kírun kí la kọ́kọ́ ṣe nígbà tí wọ́n sì ká mọ́ta pé Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salat hayya ala falah qad qamatis salat Allahu akbar la ilaha illallah tó gbogbo àná wà ní la ilaha kí la wí kí ló wá kan kílọ̀kan. ọba àrùkù náà ni. àrùkù náà ni. ọ máa ń tọ́ wá sí láyé. òun ò gbàsẹ̀ mú. àǹtálílá wà á ń ta abẹ́ wa Islam. àbùdù. njẹ́ òní yẹn lè máa wọ́ ètò ìmọ̀ ọlọ́run ní ṣe sọ́dọ̀ àfìdíwà àlùbáríkà lọ́wọ́ di ọmọ ajẹ́tùmọ̀ bí. àǹtálílá wà á ń ta rọ́bùn àbùdù. abadan wala lisiwaka rabbi asjudu. kò sí abadan. ẹnì kẹta lè fẹ́rí kalẹ̀ fún òsì máa fọlọ́hún. gbogbo ẹni tí ń fẹ́rí kalẹ̀ fún gi ń ṣeré ẹni. ẹni tí ń fẹ́rí kalẹ̀ fún mi ń ṣeré ẹni. ẹni tí ń fẹ́rí kalẹ̀ fún kuta ń ṣeré ẹni. ẹni tó gbé kankankanú létí ń sànsọ kupa tí wọ́n ń kún lérí tó lóun ń yàngàn mú mi ṣeré. ọlọ́run nìkan àbí kí ló wí. àǹtálílá wà á ń ta rọ́bùn àbùdù. La ilaha illallah. abadan wala lisiwaka rabbi asjudu. wa ilayka as'a da'iman ya khaliki. ètò tiẹ̀ kù fún wa ní sẹ́nu. nánú wa ilayka ya maulaya rabbi ahfadu. afa wa àgbà ẹ dákun gbogbo àwọn tó yẹ ká kí wọn bàbá wa Sani Adélọ́dún Ọlọ́run máa pẹ̀lú yín àmín. ambassadọ Tajudeen Ọlẹ́sìn ọ̀rẹ́ bàbá wa Madibo Ọlọ́run ò ní jẹ́ ṣiṣẹ́. wọ́n pe kó gbèsè mú wa. Tajudeen Ọlẹ́sìn dákun mọ́ jẹ ti ọba jẹ́ o. ńgbà nǹkan wá rí bó ti rí a lè pè wọ́n mọ́ pétọ́ bọ́lọ̀ ń bá ní wọn rántí pé àwọn máa gbé wa tọ́ ìdílọ́bẹ̀ náà òun náà ń gbọ́ báyìí kọ́ bá wa rán wọn létí. ẹ dákun wọ́n tọ́ bá ṣe ń jí ẹ̀kẹ́ lọ́bẹ̀ náà dákun wọ́n náà wọ́n kó tiẹ̀ náà. wọ́n tó sì ṣe pọ́wọ́ lọ́bẹ̀ wọ́n náà múra sí kó tiẹ̀ náà wá. anta alladhi akhsha la akhsha siwa. Ọlọ́run àbẹ̀rù ẹnìkan mọ́ lẹ́yìn ìwọ Ọlọ́run lèyàn ń bẹ̀rù. gbogbo tí ń tẹ̀lé yìí kò sọ yẹn rẹ̀. kò sẹ́yìn ìwọ Ọlọ́run ìwọ lọ nínú àwa lọ́wọ́. akhsha siwa ka sayyidi wal qalbu fi dha yashhad. adétúmọ̀ bí ń bọ̀ afẹ́ ìwàsílá a ké bisimilayi kan kúlú aláwọ̀ kan nísìnyí ọkùnrin kan ń bẹ wọ́n ń pè ní kọmíṣánná Abdulwahidi Ayilara ọjàdínláyé lálẹ́ àná ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ Ayilara yìí tẹ́ ẹ bá ní problem tẹ́ ẹ bá lọ bá tẹ́ ẹ bá ké pa fóònù láyìlá èmi náà wọ́n rántí tèmi láàárọ̀ yìí Ayilara ò pa fóònù láti bí nǹkan bíi 30 ọdún tí mo sì mọ̀ kò sígbà tẹ́ ẹ pé yóò gbé mo pe fóònù ẹ láàárọ̀ yìí kò lọ. Ọlọ́run o. mo wá pé ìyàwó rẹ̀ kò rí báyìí. ọkọ rẹ̀ ní àmọ́ tó tún dé ó tún pa fóònù ni ọba fẹkún dání lóhùn ó ló kú lálẹ́ àná. mo lábàjọ kìí pa fóònù kìí pa fóònù gbogbo àwọn abdulaziz ọlọ́jẹ́ yìí wọ́n mọ̀ gbogbo problem tẹ́lẹ̀ ní tẹ́ bá kóròdò Ayilara commissioner of police ni. ọ̀dà ẹ̀kọ́ hàn lójú rẹ̀ ń sì pọ́ ọ̀ṣẹ̀ ń mọ̀ gan ni. commissioner of police dáhùn wí Abdulwahidi Ayilara yìí afẹ́wà dáhùn tọ́ba yọ yín nú ọ̀fìn ẹnu gbé kéé jàjẹ́ bí o yóò ní bó lọ́rọ́ ti rí tọ́ba ṣe pé ìtí ò lè yanjú ó ní ọlọ́pàá ni mí ìgbọ̀dọ̀ dá sí wẹlé àmọ́ kí ló ṣẹlẹ̀ àwa ń lọ mọ́tò rẹ̀ wá gbá tèmi èmi dé tọ́ ó ti kó wa láàgọ́ ọlọ́pàá dé à sì ń bẹ́ẹ̀ yọ wá yọ yanjú ẹ̀ àbí tẹ́ bá wá ní ẹ̀sà bọ́rọ̀ yìí ti tó yẹ sí kó wa yọ ẹ dákun 200,000 lọ́wọ́ àná kò yìí Ayilara ò ní gbà ó kìí gbà kankan yóò sin nǹkan tí ọba ṣe fọlọ́run ni. ìwọ tó mílíọ̀nù mílíọ̀nù òkè bíi tèmi tìyẹ́ náà sì kí wọ́n sọ ń pa àwa náà báyìí. àbí
dáadáa tó ṣe wọ́n sọ yìí ńlá ń sọ yìí lọ́pàjúdé yìí wọ́n lè pa fóònù kéèpá ìtì jẹ́ fóònù ó kú ló kù yìí. la ilaha illallah ọlọmọsà kí ayé lára ọlọmọsà yáfi ayé lára gbogbo ẹni tí bá ń gbọ́ wa mọsà kálukú kékọlùkẹ bá wa kékúrò ẹ aláwọ̀ bá kọ̀ọ̀kan kéde lólé. bisimilayi kakulu alahu katorijọ tí ó kàn àwọn náà ẹja panukọ ké. الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. tọ afẹ́ wa islam kí gbogbo ilé wọn àti mọ̀lẹ́bí. aki àtìyàwó táwọn ọmọ. afẹ́ wa islam lónìí فتوتنا اليوم تدل على حديث من حديث رسول الله صلى الله عليه وسلم. ọ̀rọ̀ ló ń tọ́ ẹ ká máa gbọ́ náà. bẹ́ẹ̀ni òun nílé ọ̀dàlérí ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ ànábì òjíṣẹ́ ńlá Muhammad táwọn kan kéńgbà náà Kùránù kan ò yé àyà kan ò yé ta ni. àwọn aláfa kan sọ pé àyà kan ò yé. ẹ dákun ẹ mọ bá kéwù lọ gbogbo èèyàn náà kiri rẹ pé. àfẹ́ wa Islam gbogbo kálukú. gbogbo èèyàn náà kọ́ lè inna mina rijali bahima. ẹranko ẹlòmíì àfa ti di kọ́dà tajà tẹran bẹ nù àfa. ẹ ọ wà ń bẹ àwọn àfa àti kẹrin mérò ẹlòmíì kéwù òun náà ni kò yé ma. kò yé mọ́ o ẹlòmíì àdánwò ló sì ban kéwù fi dààmú ẹ lọ́wọ́. lọ́wọ́ adi tó dààmú ọ lọ́wọ́. àwa làwọn abẹ lọ́nkọ́ lọ́mọ fi ru ẹ̀ kàn wá. آمين. ẹ gbọ́ ni ó ní àyà kan ń bẹ inú Al-Qur'ani kò lẹ́nu ẹ̀ ó ní kò yé ànábì ó ní kò sì yé àwọn sọ̀hábà ẹ máa gbọ́. àwọn àfáàgbàfáyé kéèyàn kéèké. ẹ bẹ kọkẹ tó máa kà á lọ ṣe wèrè ń bẹ nù ìjọba yes wèrè ń bẹ nù àfa yes wèrè ń bẹ nù ẹlẹ́sìn yes wèrè ń bẹ nù olówó yes. wèrè kọ́ ayé ẹ tún kàn náà wèrè kún ayé ọlọ́mọdé àsínú ẹ̀ ní ẹ tún kàn náà wèrè ń bẹ nù ìjọba yes. tó yẹ pé gbogbo tí ẹ mọ̀ tí ọmọ sí ìṣe eré yín àpé ni ẹ gbọ́ gbogbo táwọn yẹ wàá bọ̀ ni eré yín dàrú ni ẹ yá wèrè ń ní bẹ nù ìjọba ń bẹ nù jọba. kọ́dà ń bẹ nù adájọ́ eré adájọ́ mi ti gbálẹ̀. àfa àwẹ̀ wa Islam wọ́n ní eré adájọ́ mi ọgbálẹ̀. kí ni túmọ̀ tó fi di pé ẹ wá padà ń da ọkọ̀ bí ẹjọ́ sọ fẹ́rẹ̀ náà. wọ́n mọ̀ pé àjọ ń wí àbọ̀ kí n máa rọ̀ fún yín. eré ti ẹ wá ń dákọ̀ pé àfa kan ní ànábì ọmọ ní dáìfì mọ̀ pé wèrè kún ayé nù káàyè. kọ́lọ́hún ó dákun ìwọ àtèmi tó bá sáámi ọlọ́mọdé àsínú wọn. àmì o àmì o. káàtì tó bẹ lọ́n fáwọn náà ọlọ́run lolùtọ́jú ọlọ́run bá tọ́jú wọn. bá a tọ́jú àfa àwọn tó bá níbi ọlọ́run bá tọ́jú eré wọn. ọlọ́run kọ́ bá a tọ́jú eré. àwọn adájọ́ àgbà tó gbádùn wọn ti lọ ọlọ́run sábà kẹ́ wọn. àwọn babalágége tí wọ́n gbádùn wọn ti lọ. àbá àgbàdo mà ọlọ́run bá ṣàánú wọn. babalágbàjì tí wọ́n gbádùn wọn ti lọ. nǹkan kò ṣe wọn. àsùkú ti tí wọ́n gbádùn wọn ti lọ. ẹni ọba wa ń gbẹ́sẹ̀ lérí ẹsẹ̀ wọn nǹkan kò ní sàwánà. ẹ máa kéwu lọ. tó afẹ́wà islam ni ma kéwù lọ. afẹ́wà islam jalasa rasulillahi ma'a asahabihi. sallallahu alayhi wa sallam. ẹ̀yin tá a bá béèrè ìbéèrè méjì náà la béèrè ẹ máa gbọ́ láti mọ̀ kọ́ gbọ́ ètò yìí kò sí lé. Ànábì jókòó pẹ̀lú àwọn sàábé rẹ̀ àwọn àfa àgbà fún gbogbo ayé tí ó sáfà tó jù wọn lọ. Ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sàábé bá wa kẹ́ wọn. radiyallahu anhum bá wa yọ́nú sí wọn. tọ́ nígbà wọn wá jókòó wasa'alahum mubtadi'an bi Abi Bakr Siddiq. ha Ànábì wa ń béèrè lọ́wọ́ wọn ó wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Abubakar. síwájú àwọn sàábé. ماذا تحب من الدنيا يا أبا بكر Ànábì ní wa Abubakar èmi àti ọlọ́jẹ́ là ń jọ ń wo kínní ìlànà mo wá ní òun là á sì gbé jáde kí ló fẹ́ jù nínú ayé wa Abubakar. a jẹ́ pé fàájì lásẹ̀ lè ń jọ náà. ọ sà fàájì ni ọ̀dà káfọ́ ọmọ bá àwọn ọmọ kéwù ẹ̀ sí lórí wá sí àgbáyé tí máa ṣe o. tẹ̀ pa àmọ́ rí ẹ̀kọ́ lára wọn. òun wá sí àgbáyé òkè gbogbo wa sínú pálọ̀ àwa jòkó lẹ́lẹ̀ ló gbà òun náà wà wà láàrin wa. ọ̀pọ̀lọpọ̀ wáyé tẹ̀ ń gbọ́ nù ta wọ́n ti ṣe é nu pálọ̀ wọn. wọ́n ti ṣe fáwa gbogbo ọ̀pọ̀lọpọ̀ wá tó wá sí àgbáyé ń ṣe tẹ́ ń rí lónìí hun àwọn ọmọ kéwù lọ́kọ́ ṣe fún bẹ́ẹ̀ tó wá kéré jù báyìí lọ ni àyìn tó wílẹ̀ kan tó wí ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àtún wá ń lo lásìbíkà tọ́ra àwọn tó jókòó ń sálẹ̀ àwọn náà tó jókòó ń ta wọ́n gbọ́ gbogbo ń ta gbọ́. ọ̀rọ̀ wọn kẹ́ wọ́n sí àgbáyé. ká gbé bọ́ọ̀sì kalẹ̀ kó ní microphone lérí ọ̀dọ̀ wọn ló ti pilẹ̀. ọ̀dọ̀ wọn ni afẹ́ wàsílẹ̀ maza tuhibbu mina dunya kí ló fẹ́ láyé wa Abubakar faqala Abubakar ní uhibbu mina dunya salasan ìwọ Ànábì o ọ̀gá wa nǹkan mẹ́ta mo fẹ́. n gbẹ béèrè yìí. nígbà tẹ béèrè yìí o kí ló wá fẹ́ Abubakar ní al-julusu bayna yadayka. kí n jókòó wájú rẹ mo ti jókòó wájú rẹ ìwọ àfa mi mo fẹ́ púpọ̀ láyé. mo wà pẹ̀lú wọn gbogbo. wa nazaru ilayka ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kí n máa wù ọ́ bí n ti ń wù ọ́ yìí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ nu
wa infaqu mali alayka bọ́ ọba ti dá nǹkan kan lẹ̀ nípa tọ́lọ́hún kí n máa rọ owó síbẹ̀ sallallahu alayhi mẹ́ta tèmi fẹ́ nu. ẹ̀wọ̀n tó lóun fẹ́. abẹ́ wa islam náà ta lójó kó tá àfa ní ìsìn tí ń sànú àfa tí wọ́n sànú gan ńgbà wọn kówó kalẹ̀ mọ́tò lọ kọ́kọ́ lọ ná. bẹ́ẹ̀ ni mọ́tò lọ́kọ́ lọ ná. mo fẹ́ kọ́ mọ́tò jimá ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo ti wá rí búlọ́ọ̀kù àti rí 1000 bàbá olówó wá ń pé ṣé mọ́sálásí ilé ọlọ́run ni ẹgbà 10 million nínà mọ́tò lọ́lọ́ ná. ṣé mọ́sálásí náà lẹ́ ń kọ́. mọ́sálásí náà wọ́n ń kọ́ ọ wá lọ ra mọ́tò wọ́n á gbé sórí Facebook congratulations mọ́tò tuntun àwọn èèyàn ń pè bùdá àti irú iṣẹ́ kí ni à ń ṣe iṣẹ́ kí ni à ń ṣe bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ̀mí nígbà ń bọ̀lẹ̀ àti owó èmi ń tajà ni ń ṣòwò I'm a businessman and I'm a cleric méjèèjì ni mi ò sí nínú wọn o àfẹ́wọ̀ islam ló sì sí nínú wọn. wa anta ya Umar. Abubakar ti sọ tiẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹsìn kí n jòkó tì ọ́ ọ̀tọ̀ ọ̀ya mo wọ̀ ọ́ báyìí ẹ má bá wí. owó mi ti ń si gbogbo tọ́nà bá bùn ló kí n máa ná lérí pé Ọlọ́run fẹ́ báyìí wájú rẹ̀. bẹ́ẹ̀ni kí n sì máa wọ̀ ọ́ kí n máa wọ̀ ọ́ kí n sì máa jókòó báyìí wájú yẹn ni pé rẹ̀. gbogbo ẹni Ọlọ́run bá kẹ́ náà gbìyànjú bó ló ti ní ọ̀nà tó máa fi ná sí tọ́lọ́run. ẹlẹ́ẹ̀kejì náà wa anta ya Umar. tọ èwo ni ẹ rẹ Umaru èwo lè wọ́ fẹ́ faqala Umar mọ́nù náà sọ tiẹ̀ uhibbu thalathan mẹ́ta lòun náà nífẹ̀ẹ́ sí. amrun bil ma'ruf. ntí mi nífẹ̀ẹ́ sí pé amrun bil ma'ruf kí n máa pàṣẹ dáadáa kí n máa ṣe wá sí fún yẹn pé dáadáa ni ẹ máa ṣe o. walau kana sirran. kódà bá ṣe pé ní jẹ́jẹ́ náà ní balẹ̀ wí gbangba. wa nahyu anil munkari. kí n sì máa sọ fún àwọn èkó èyí tẹ̀ ń ṣe yìí ọ̀dà á máa lọ jí ọ̀pọ̀ epo. a máa jí epo pamọ́ ẹ sínú máa ilẹ̀. jí epo a máa kí o sí máa mọ́. pa wọn kan sẹ́mìtì kìíní kan ni wọ́n látijọ́ wọn ti ṣe yẹ ẹ̀sẹ̀ wá rí wọn. ẹsẹ̀ wàá mọ̀ káwọn ni. Umaru ní kóhun orí àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ òun kóhun wá kébù sí wọn bóde. walau kana jaharan. kódà bó wọn lọ gbé microphone àbí kóhun lọ sọ lórí rédíò. yípe ẹ̀yin ilé epo báyìí o ẹ̀ ń képo pamọ́ ìdánwò rèé o. ilé epo kínníkínní ẹ̀ẹ́dẹ́po. àwọn epo kan bá ṣe ń bọ̀ wá tó jẹ́ pé tí ọba bá mọ́tò jẹ́ ni ká kébù sí wọn. Ìyábọ̀ Fásì ọlọ́run ò ní jẹ́ osunkún bànújẹ́. Ìyábọ̀ Fásì ayé àwọn ọmọ rí ọ̀dà ju tiẹ̀ lọ. bẹ́ẹ̀ bá bí n gbé kéré ní fi ń ṣàdúrà àwọn náà mọ̀ kò nídìí à ń béèrè pé ṣe tán ṣàdúrà fún un wọn mọ̀ rí ń rí rí ọlọ́run sì mọ̀ bẹ́ẹ̀. epo tiẹ̀ yàtọ̀. ọlọ́run ò ní jáyé Ìyábọ̀ Fásì ó bàjẹ́ ìyẹn ò dúró bẹ́ẹ̀ ẹ̀yin tó bá kú ẹ̀yin lọ́mọ. tọ́ wa qawlul haqq. kí n máa sọ òdodo ọ̀rọ̀. walau kana murran. kódà bó ṣe pé ó korò kódà kọ́ bóun náà wí. tọ́ Umaru sọ tiẹ̀ afẹ́ wàsílám Naam. Umaru sọ tiẹ̀. mo náà sọ. wa anta ya Usman. tọ́ Sayyidina Uthman radiyallahu ta'ala anhu wọ́n kọ́. anabi ni kini wọ́n náà fẹ́. wọ́n fẹ́. faqala Uthman Usman ni wọ afa mi uhibbu thalathan mẹ́ta náà tiẹ̀ náà. it'amu ta'ami. ibita ọya. yóò daba wọn. Ọya. Usmanu ni àkọ́kọ́ nu mẹ́ta tòun ni kí n sá máa fáwọn yẹn ló jẹ ní bíbá ń pa. ṣé ẹ gbọ́ báyìí ẹ̀yin tẹ́yin náà bá ló jẹ ńlé. ṣé ẹ gbọ́ báyìí tọ́ wa ifsha'u salam. kí n sì máa fọ́n sálámà bá ti sálámà alaikum àwọn àkàṣe ń bẹ nísìnyí. àwọn ẹlẹ́sìn kẹlẹ́ wọn láti bá sálámà sí wọn wọn ní dáhùn. àwọn yóò kọ́kọ́ wò lókè délẹ̀ náà kó tó dẹ́hùn sálámà. la ilaha ó illallah. ṣe lè wo lókè délẹ̀. ẹ pé Ọlọ́run adúpẹ́ fọ́lọ́run tí ọ̀ràn yẹn pé ìní ẹ lọ bá ń gbàrún wọn wá ẹlòmíì ò ní gbàrún wa o. fa ahyu bi ahsana minha aw rudduha. odidi jọ́ mẹ́wàá ló mọ̀ sí àgbáyé ní sẹ́sẹ́ kásálámà. èmi sì ń jáná sí náà ní sọ̀rọ̀. fahayyu bi ahsana minha ṣé aw rudduha. mo wá ní akérèmọ́kànlá lánàá tẹ̀ ń ṣe wá sí ọkàn mi ò tẹ̀lé yín níbi fa ahyu bi ahsana minha. ó wá sí àgbáyé ọlọ́run ó tún kẹ́ wọn. wọ́n ní afásánmọ́rí wọ́n ní sórí ẹ̀ńtọ́ sálámà pé asalaamu aleykum òun sálámà àmọ́ fa ahyu bi ahsana minha. ìwọ wá kí òun lóyún tó dájú mo ní tí ọwọ́ ayé mi mu èwo lọ́dà wọ́n ní wọ́n wá ní wa aleyka salam wa rahmatulahi wa barakatuhu. ọlọ́mọsá kẹ́wọ́n àti àgbáyé. ẹnìkan lọ wọlé ńjọ́ kan Eh. ó ní salamu aleykum anabi ní ashara ẹnìkan tún wọlé ó ní salamu aleykum wa rahmatulah anabi ní ishru
ẹnìkan tún wọlé ẹlẹ́ẹ̀kẹta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh anabi ní salatu ṣe gbọ́ báyìí wọ́n ní kí ló dé tó ní ẹni alákọ̀ọ́kọ́ ní sórí ẹni ó bá sọ pé salamu alaikum ládàá mẹ́wàá ni ẹni ó bá bá débi salamu alaikum wa rahmatullahi ogun ládàá nù anabi sọ bẹ́ẹ̀ ẹni bá bá débi salamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wa astaghfiruhu sẹ́yìn kí mo tún fi kakún mu ẹ tún fi kọ́ ní ibi ètò ìmọ̀ lọ́nu. àfẹwà islam lọ́wọ́ pẹ̀lú apá náà kásẹ̀ gí lẹ́kẹ́ sẹ́gi sí lẹ́kẹ́ ọmọ bẹ́ẹ̀ bá ti ń dáná sí yóò mọ̀ dá sí ẹnìkan ní kò wọ́n da petrol mo ní dá sí. ọ̀dà ó di méjì tó wí wà salatu bil layli wan nasu niyam. àti kó gbótú yẹn bá sùn lọ́hún tẹ́lẹ̀mí wọn sùn ní 7 to 7 ẹlẹ́mí ọmọ kojú mọ́ ara òun tóun táwọn èèyàn sùn ní kó wọn mọ yẹn náà fìlà gbàna ọ̀nà tóun nífẹ̀ẹ́ sí. gbogbo ẹ̀yin tẹ́ mọ yan náfìlà lóru gbogbo àdúrà dáadáa tẹ́ bá sí ọlọ́wọ́n mọ̀ gbà. kó ṣe rákà méjì orí pọ̀ yàn. ìwọ náà yan. mélòó mi wọn ti kásùbà àtàkó tó jí. alájì èkejì mi lẹ́nu mi ń bọ̀ tán fíìmù kalẹ̀ báyìí ó wò fa ó sì fi sùn lọ. èkejì mi lẹ́nu mi. èkejì bọ́. wa anta ya Ali. ìwọ Ali bá a kẹ́dọ̀ sí jagaban tí ọ àní jaga ẹ gbọ́ pé tiẹ̀ gan ló lè yọ fẹ́ wọ́ọ̀mù díẹ̀. ẹ máa gbọ́ fakọ́lá Ali àmín Ali fakọ́lá Ali. Ali nàbà tọ̀. ya Rasulallah yuhibbu thalathan. síwájú wa tó jẹ́ mọ̀lẹ́bí mi tèmi náà mẹ́ta ni. ikramu dayf. kí n máa ṣe àpọ́nlé fáwọn àlejò kí ewu lẹ fẹ́ kọ́ máa ṣe pé yọmọ á lọ wálé owó ẹ̀dẹ́kun ẹ̀yẹ tàbí fúlẹ̀ àdúgbò yẹn yìí tọ́ba tálejò bá ti ń bẹ́ẹ̀ pèsè ìbò nílé oúnjẹ wa. wọn yẹ ta búrẹ́dì ládùúgbò tó soft. ìwọ tó bá lálejò ó yẹ kó fún ọ. ó yẹ kó ní mọ̀ pé ebi dénú àmọ́ èèyàn ń dé tàyè dé bó lọ́dọ̀ ti yín lọ́hùn-ún òun wá pé dáadáa náà là wà. afa islam eni wa sawmu bi sayfi. kí n sì máa gbààwẹ̀ lásìkò tó òrùn bá mú hàn àti gbogbo ẹ̀ bá gbóná. ẹ máa gbẹ́lẹ̀ kẹta o. wa darbal aduwwi bi sayfi. kí ìdààmú ó sì máa ṣiṣẹ́ gbogbo ìgbà kí n máa bẹ́ irí kèfèrí. la ilaha illallah. nígbà tí ìjà bá dé. ẹ wo àfa pẹ̀lú àwọn ọmọ kéwú ẹ wo àfa tí ń béèrè. thumma rida an Abi Bakrin wa an Umarin. bàbá ní àbí ثم الرضا عن أبي بكر وعن عمر. ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم. وعن علي. bá jẹ́ tí màá bí ti wú yìí ọlọ́run mọ́sá múládé bá gbogbo wọn. àmín. bí ti ń kọ́ ni àsàlátù là ń ṣe o. àsàlátù là ń ṣe o. yàtọ̀ sí àsàlátù olórógbó kẹ́mi fún àwọn olórógbó wa. mi ò tún mọ̀ yìí wò. ìjọ mẹ́jọ gbogbo yín kẹ́ mú orógbó dání mẹ́wàá bẹ́ẹ̀ bá a dàgbọ́ gba àdúrà orógbó yìí. àsàlátù lé wọn nù. ok sẹ́mi kọ́ àsàlátù onípankoro ìlú bọ́m̀bẹ́. àtànẹ́bì kọ́. òun èsì dànù. àtànẹ́bì kọ́. sẹ́mi pé. ẹnu ká ṣe Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. àsàlátù oníkùkù máa ń gọ wọn ní gbogbo yín pátá àáfà wa wọn ní kẹ́ mú kùkù ń bẹ̀ yọ kankan. ṣé ìyàwó rẹ fẹ́ dá ṣọ́ọ̀bù rẹ lẹ̀. wọn sá ni wọn wúye. àáfà ìwàsílám tara wọn. tọ òun náà sọ tiẹ̀ ẹ wàá gbégi lọ́kàn. sallallahu alaihi wasallam. Allahu akbar. Ànábì ní ńgbà wo àlíwí tiẹ̀ tán yìí ẹni ó tún kàn thumma sa'ala Aba Zarr al-Ghifari. wọ́n wá bẹ́ẹ̀ lọ́wọ́ Abi Zarr al-Ghifari náà. wa anta ya Aba Zarr al-Ghifari. ìwọ ń kọ́ òun náà bẹ́ẹ̀ ń jòkó náà. ń bẹ ma sa tuhibbu fi dunya. láyé níyìn èwo ni wọ́n náà fẹ́. faqala Abi Zarr. Abi Zarr náà bá dáhùn. uhibbu fi dunya thalathan. láyé ní àyín èmi náà nífẹ̀ẹ́ sí nǹkan mẹ́ta. al-ju' èyí ṣe. ẹ̀yà ebi nu. òun ní ìfẹ́ kébi ọmọ apá òun. wal marad. ẹ ṣe sùúrù o. ṣé èyí ó tún yìí náà rí. ẹ máa tún náà yẹn mọ. àkọ́kọ́ tiẹ̀ ni pé òun nífẹ̀ẹ́ kébi ọmọ apá òun. wal marad. ti àárẹ̀. kárí ọmọ sí i. ọ̀dà pé Abi Zarr ló wí bẹ́ẹ̀. wal mautu. èyí ṣe. Abu Zarr ní ẹlẹ́kẹta mi. àti ikú. òun fẹ́ràn ọkú. faqala lahu nabiyyu dhakirani. ọ̀yà faqala lahu nabiyyu dhakiran. anabi Muhammad
òun wá ní walima walima kí ló fi sọ lórí eléyìí. faqala Abu Dharr àbúsáré wa uhibbu al-ju' òun fẹ́ràn ebi yìí. liyarqa qalbi. kọ́kàn òun fi lè máa rọ̀. La ilaha illallah. ẹ̀yẹn ni pé ebi kásí ọmọ Ádámù. ebi ka ẹ wo àwẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wo àwẹ̀ bẹ́ẹ̀ ni. kálukọ́ ma wa lọ tànú tànú nígbà tẹ wá ń dọwọ́ aago mẹ́rin àbọ̀ máa bẹ́ẹ̀ bá rí wa ẹ̀ ṣàánú wa bẹ́ẹ̀ bá rí wa ẹ̀ ṣàánú wa o náà lásìkò. ẹni wa uhibbul marada àárẹ̀ tóun sì sọ yìí tóun náà nífẹ̀ẹ́ sí yìí. liyakhiffa dhanbi kí ẹ̀ṣẹ̀ wọn fi lè fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run. wa uhibbul mawta ikú tóun sì fi sìkẹ́ ẹ̀ta bó ṣe le tóun. la alqa rabbi. òun fi lọ pàdé Ọlọ́run ọba àwọn ni. فقال النبي صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam. ايوه anabi Muhammad òun náà wí tiẹ̀. حب الي من دنياكم ثلاث ẹ wá wo gbólóhùn tóun lò mí ń dùn níyà kún. ayé yín tẹ̀ ń lò kò tó wá ní òhìbù. òun ò tọ́ sọ pé òhìbù kó sí àwọn ohun wíjẹ bá òbíbà. òbíbà ló lè Bíbà. àfi sí mi lẹ́mìí ni a ní kí n máa fẹ́ ìyẹn ni pé wọ́n ní kó wọ́n máa fẹ́ ní nínú ayé yín kò sọ ẹ̀gbọ́ anabi ọjọ́ wa anabi talaba anabi we kéèyàn ó gbé jẹ́. afa wa islam náà gbogbo wọn wá dákẹ́ sí ẹ mọ̀ ká fa àgbà mi. ẹsẹ̀ pé àti ẹ̀hún ti fẹ́ bó ti gbà sígà tóun lò yìí gan-an ó yàtọ̀ sí gbogbo wọn. sallallahu alayhi wa sallam atibu lọ́fíńdà tó dáa yàtọ̀ sí bíntu kèsì lọ́fíńdà. ọ̀kan bẹ ń jẹ́ bíntu ọ̀kan bẹ dangoma òun náà gbogbo àwọn èèyàn náà dáa. ha eré ọmọ fọyàn ni alaji eré ọmọ fọyàn àwọn alátànásí òun eré ọmọ fọyàn. àwọn lọ́fíńdà tó afátóun rẹ̀ dáa ànábì ni mo fẹ́ràn rẹ̀. wà nìsá tó ànábì mo sì nífẹ̀ẹ́ àwọn obìnrin. tọ wàjú ìlẹ́tì qurrata àìní fi salati. ìtutù ojú èmi ànábì ibi ìrun ló wà tó bá di pásíkò òrùn bá dé ànábì ò ní wojú ẹnì kankan mọ́ ibi ìrun ni ó wà ibi tútù ju tó wà ní. tọ ẹ máa wá gbọ́ wahina iz tanazzala Jibrilu alayhi salam. lásìkò tí wọ́n ń sọ gbólóhùn lọ́wọ́ sẹ́yìn pé Jibrilu sì máa lọ máa bọ̀ ni òun náà dé lásìkò náà. wa aqra'ahumus salamu. ó sì kí wọn pé bọ́dọ̀ ní kí yín. wa qala Jibrilu náà sọ báyìí. wa ana uhibbu min dunyakum thalatha. tó tẹ ẹ bá lẹ́ẹ̀bì èmi náà pé kí èmi náà nífẹ̀ẹ́ sínú ayé yìí èmi náà ó lè pèmí náà bá jẹ́ ara ayé bí yín. sẹ́mi kó àfa nàbí nù. bẹ́ẹ̀ ọ̀gá ń lọ à ń sọ̀rọ̀ wájú ọ̀gá rẹ̀. bẹ́ẹ̀ mi náà bá jẹ́ ara ayé bí yín tẹ́ ẹ bá bí èmi náà yín nífẹ̀ẹ́ sí nǹkan mẹ́ta. ǹjẹ́ kí ló wá nífẹ̀ẹ́ sí ó ní tabligh ar-risala. tọ́lọ̀ ń bá rán mi ń sẹ́pẹ́ lọ sí báyìí kí n mọ̀ lọ́ mú dógóńgó. wa ada' al-amana. tó gbà ń fi sọ́dọ̀ ń gbà fi sọ́dọ̀ ohun àfúnsọ́ bíi kí wọ́n fi yàn sọ lórí gbogbo tí wọ́n bá ní ẹ kó fún yàn kó máa pín in fáwọn ò ní. bọ́n bá ń jẹ́ kọmíṣánná àmánà ni bọ́n bá ń jẹ́ sínétọ̀ àmánà ni bọ́n bá ń jẹ́ mínísítà àmánà ni bọ́n bá ń jẹ́ gómìnà àmánà ni bọ́n bá ń jẹ́ pírẹsidẹ́ǹtì àmánà ni. ẹlòmíì jàmbá mánà débi pé wọ́n gbẹ́yìn sí i lọ́dọ̀ òtún mọ̀ pé tóun bá bù jẹ wọ́n mọ̀ yín sì ń pọn la. àfọwọ́ ìwà islam gbogbo àwọn tá a kà á lẹ́wọ̀n yìí wọ́n jàmbá àmánà ọmọ nàìjíríà. ẹ wá wo ohun tí Jibrilu sọ àmánà tó ń bá gbé sínú lọ́dọ̀ kóun sì kó mọ tàǹpà pẹ̀lú ẹ̀. wa hubbal masakin. bó ṣe yẹ kó lórí orí wọn gbogbo tálíkà kóun sì nífẹ̀ẹ́ wọn. ẹ gbọ́ báyìí. wọ́n wọnú ọjà wọn ra tó wù wọ́n tó dáa kí bàbá lọ́jà kankan mọ́. kọ́mọ sí bàbá ẹgbẹ́ ọjà kankan tí ó sọ pé iye báyìí ni ẹ ta kọ́mọ sí ẹgbẹ́ ọjà kankan tí ó sọ pé báyìí lẹ gbọ́dọ̀ ta gaari ẹ̀yin lẹ bá wọn gbìn kí n ti yín ẹ̀yin lẹ bá wọn gbìn sùn kí n ti yín bàbá ẹgbẹ́ ọjà tẹ̀ wọ́n gba 10,000 lórí ọ̀fà aṣù kékeré kí ló dé ẹ fẹ́ pa wá tẹ́ nùlù ni ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àti sùn. ẹ dákun ẹ bẹ̀rù ẹ dákun. àròjọ yín fún bàbá ọba lọrin tí wọ́n fi gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. àwọn ti gbọ́. bàbá ọba lọrin sì ń gbọ́ báyìí. bàbá ẹgbẹ́ kọ́ ìyá ẹgbẹ́ ni. thumma sa'ida ila samai. tó Jibrilu ó padà sí sámà. wa tanazzala marratan ukhra. ó tún padà lẹ́lẹ́kejì. wa qala Allahu azza wa jalla. tó Ọlọ́run máa ṣe ọ́nà iṣẹ́ tó ní wọn máa jẹ́ náà nù. yuqri'ukumus salam. Ọlọ́run tó ní kì í yó. ويقول Ọlọ́run wí báyìí. إنه يحب من دنياكم ثلاثا. Ọlọ́run bá ní
ìtí mo nífẹ̀ẹ́ sí lára èyí tẹ̀ ń bẹnu ayé mẹ́ta ni. lisanan dhakiran. Allahu akbar. lisanan dhakiran. àwọn tí ń bá ń dákọ̀ Ọlọ́run. wa qalban khashi'an. ọkàn tí ń bá sì ń bẹ̀rù Ọlọ́run pé yín sì wá pẹ́ ìyẹn bí ẹ̀mí yín sì wá pa á. yín ṣe wá kún. yín sì wá kidnap ẹ̀. yín ṣe wá gérí. yín sì wá yín ṣe wá kó fún. yín sì wá jàǹbẹ́. wọ́n mọ̀ wá béèrè àtàǹpàkò lè lọ́wọ́ mi wọ́n mọ̀ wá pé náà ní Kò yẹ kó o ní. 50,000. kò yẹ kó o ní. wọ́n mọ̀ wá béèrè pé sóò létè wèrè kí n pé tòkè ní bẹ́ẹ̀ wọ́n ti rà ti sàlẹ̀. ọba adama. àkọ́kọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ lára wa ni pé ká máa dákọ̀ rẹ̀ subhanallah walhamdulillah ẹlẹ́ẹ̀kejì ni ká ní ọkàn bẹ̀rù Ọlọ́run. afa ìwà islam àwọn wákà wọn ní balẹ̀ ń gbà náà ní iṣẹ́ dé balẹ̀ ń gbà náà ní iṣẹ́ dé balẹ̀ ń gbà náà ní iṣẹ́ ṣe bá wàdà lọ́sàn ẹ̀rín làárọ̀ balẹ̀ ń gbà náà ní iṣẹ́ dé. afa ìwà islam àti bọ̀tẹ́ lomi ọ̀dà ńbẹ̀nu ayé àti wọn sànú ẹ̀ àsóhun ló béèrè àti bọ̀tẹ́ tí ọ̀dà. àfa àtọmọ Ọlọ́run ti ń sẹ lọ́hùn ṣé yọ wà láti bọ̀ tán. àfa àti ń sọ pé ẹ má ṣe báyìí tó ti pé náà ló fi kó gbogbo nǹkan jọ. àfa àti ń gbọ́dọ̀ wọn ọ̀fẹ́ jìbìtì ẹ má jàǹbọ̀ ọmọ nìkejì tọ́wọ́ akọ́lé gàǹgà pẹ̀lú owó jìbìtì tọ́wọ́ aramọ́tò jàǹjàǹ pẹ̀lú owó jìbìtì tí ń wá ń wọṣọ kẹ̀ǹkẹ̀ pẹ̀lú owó jìbìtì. ṣé gbogbo àwọn bàbá ń tẹ ìgbà tá à ń sọ̀rọ̀ wọn láyé lónìí ṣé wọ́n ṣe irú ẹ̀. tí wọ́n gbé dọ́dọ̀ tí wọ́n lánàá kí ní ìfìsí báwọn ìfẹ́. tí bàbá wa Lájàgbà fi jáde láyé ẹni abárílẹ̀ aṣọ èmi ò rí aṣọ tí wọ́n kó sẹ́sí látòkè kalẹ̀ irú ìtẹ́mi ń wọ̀ nísìnyí èmi ò rí lára bàbá wa Lájàgbà. kódà wọ́n tiẹ̀ tún sọ orí wà sífa wọ́n gbàsọ náà kalẹ̀ bíi mẹ́ta wọ́n ní gbàmọ́ àárí ìtọ́ fẹ́lẹ́ díẹ̀ mo tó wá wọ̀ ìtọ́ fẹ́lẹ́ wọn pélé yìí tó rọrùn díẹ̀. àfẹ́ ìwà sábà èyí tá a kó sẹ́dẹ̀ pé bí àtàǹpàkò là wà á fẹ́ báyìí o kí wọ́n mọ̀ pàdé àní kí wọ́n mọ̀ pàdé àwọn sẹ́wọ̀n wọn ni wọ́n bọ̀ yẹn ẹjọ sí àwọn ní gold yẹn làwọn sẹ́wọ̀n máa fi jókòó. àwọn jalabi alápá mi sí ẹ̀mí ìgbà kan tí wọ́n bẹ báyìí. nafsul lawama wọ́n ṣe jàǹkan náà báyìí. àfẹ́ wà sábà sẹ́wọ̀n pé unaka nafsul amara wa nafsul lawama nafsul lawama àfẹ́ wọn máa sọ fún pé jìbìtì owó jìbìtì mo sì fi ra gbọ́dọ̀ yìí o yọ ma sọ fún owó jìbìtì ló sì fi ra fìlà yìí o owó jìbìtì ló sì fi ra ọkọ̀ jàǹjà tó gbé kalẹ̀ yìí o owó jìbìtì ẹlòmíín sùn lè rí bẹ́ẹ̀ díẹ̀ nínú ilé tó lóun kọ́ gàǹgà ilé jàǹjà tó kọ́ ẹ̀mí rẹ̀ wá sọ nafsul lawama wọn sọ pé oyè àwọn tó pa lẹ́kún tó fi kọ́ lóye tán. aláwọn tó àwọn kan tó kóra wọn jọ àwọn náà máa lọ sọ fún nǹkan báyìí ló wí fún pé nǹkan sí ọ ó ti lọ bára wọn kan. wọ́n ti lọ bára wọn ni. òun ti ń sàlàyé fún un tán àmọ́ yẹn ju àwọn àlọ́ bá lójú náà kábàáyé ń sí ọ ó sì ti báyìí ó lè kú kó tó di báyìí. èyí sí. kí ni wàá ṣe ẹgbàá mi. wọ́n fẹ́ lálà sí ẹ̀ mọ́ àmọ́ àlọ́ rẹ̀ ni. La ilaha illallah tán bá gba gbogbo tó ní lọ́wọ́ ẹ̀ tán àní wọ́n láwọn àfáà tó ń lo àfọ̀ṣẹ́ nísì wọ́n láwọn àfáà tó ń lo pẹ̀tùpẹ̀tù wáyé wọ́n láwọn ọmọ tàbí láwọn ọmọ tí pọ̀ nù wọn. wọ́n tún wá lọ ọmọ tí pọ̀ nù wọn nísì. omi sì mú gbó. wọ́n lọ́hùn ìwọ sẹ́ẹ̀rígbà tẹ́nìkan sọ̀rọ̀ sí mi tó ní ìmúgbó látìgbà tó ti wà bí ọmọ ọdún mẹ́sàn-án ní ti ń mugbó mo kàn bọ́ ẹ̀rí ńgbà mọ́ kákásẹ́ẹ̀tì rẹ̀ nígbà ìtẹ́ mi ò rí rí ìtì ń mú lọ́wọ́ rí mo ló níwájú Ọlọ́run jáde kìámà èmi ò ṣe àforíjì fẹ́ níbọ̀dì o. ó dàbẹ́ pé ibú ọmọ ọdún mẹ́sàn-án sí ma ti mú gbó bọ̀ tó fi di bíi pé ń tayọ 40 ọdún ó yẹ kó ti ya wèrè torí ó yẹ kó ti sán lérí torí yóò ti wọ̀ ọ́la. gbogbo ẹ̀ wọ́n láwọn àfáànṣe ní í ṣe o kọ́dà àwọn afáànṣe gbẹ́ nísìnyí aláwọn afáàtúnṣe gbé awo nísìn. èyí ṣe kí ló dé ayé yìí náà ni. kí ló wọ́n ń bá báwọn kí èyí ṣe. kí ló àfáà àṣà mú wí. àlọ́ alárìn kí sàgbóhùn ẹ̀ mẹ́wàá ọ̀dà sẹ́wọ̀n kọ́ àfáà tó pé àfáà mi bẹ̀ ní ìṣẹ̀bá lọ́ọ́ bá sẹ́rẹ́ ní ọkọ̀ lọ́ọ́ mi nù yàrá. kí tún lè yí òun bẹ́ẹ̀. ẹ̀kú tó sọ́bátì ajẹ́ ní í sí o. ẹ̀ǹbì àyàwó lè yí òun wá. ẹ̀kú tá jẹ́ bátì ó só ní í sí o mo wá bí wọ́n léèrè mo ní eré yín àdàrú ni èyí tẹ́ mẹ́rin bá ti ta ní òsì ṣé bàbá rẹ̀ ní òsì yìí. lakinnahum jalasu wa mufsidata. ajẹ́túmọ̀ bíi ń bẹ nínú wọn bàbá kírun tán yóò sì tún wá mú kinní kan yóò wá tẹ ìjì ó gbé sí lọ́wọ́ ara rẹ̀ tá a kírun tán tá a wọlé. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀dùn náà ṣe àwa ń sọ̀rọ̀ ìjọba àwọn èyí náà ń kọ́. àwọn eléyìí náà kó bá wa. àwọn eléyìí náà dá wà lálẹ́. sẹ́yìn náà kó bá wa. sẹ́yìn náà dá wà lálẹ́ nìyẹn. aba'uhum salafu bil ilmi wal adab. mi ò jẹ́lẹ̀ mi ò ka àbá fún mọ́. wọn kà wọn gúnmọ́ o. àní ẹ̀sán ẹ̀dẹ́kun alọ́rọ̀ tá fẹ́ bí ìmáàmù. yes alọ́rọ̀ tá fẹ́ bí ìmáàmù ẹ̀ dòkó
tani àbùkù tó déhùn. ìmáàmù tí a bá wọn lọ́wọ́ nínú gbogbo olókèdè dáadáa wọ̀nyí òun wọn máa bọ́ wọn máa bù. wọn àfa àwa dì ní ẹ̀rọ pé gbọ́ ìmáàmù kan ni ìmáàmù dùn kan ó ní. ṣé ẹ rí lẹ́yìn ìsìláàmù yìí gbogbo ẹ̀sìn míì téèyàn bá tún ṣe tó yàtọ̀ sí ìsìláàmù yìí yóò ṣe òfò. ọba àgùnmọ̀ ní báwí láàbá yìí ó múra débẹ̀. ó ní yóò ṣe òfò. bàbá dàda ni sẹ́mi ọ̀pẹ́ yìí sára wa àmọ́ bàtẹ́ wa kí mu ṣé mo lè yí sáà lè yí. ṣé ìmáàmù kan tó nù. ìmáàmù ni gbóná o kìí ṣe ìmáàmù rẹ bẹ̀rẹ̀ o phd ni o phd ni kéwú yé ìwé yé ìwà ń bọ́ ń gbà tó ma pé wọn lọ́wọ́ nù kankan. ọjọ́ pé àwọn mi ò lè sòwòjọ́ gángan báwọn. ẹni mi ò lè sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ mi ti sọ̀rọ̀ ya àwọn afá mi tó bẹ́ẹ̀ kí wọ́n bá sọ̀rọ̀ bá mi yín yàn yín. wọ́n mara wọn. wọ́n làwọn ní ìlú rédíò tẹ́lẹ̀. àní wọ́n mara wọn. ṣé báwa ti sọ̀rọ̀ yìí ṣe mọ́tò mọ̀ pé wọ́n ni àwọn afẹ́rí rédíò ni. rédíò nìkan káà ti ṣe o. orí náà ni. a tó ní jímọ̀ náà. a ní jímọ̀ náà tá a ti tún ṣe wá sí. a ti ṣe káàkiri náà. a ti tún ṣe káàkiri náà bí ọba yé o àfẹ́rí rédíò ẹlòmíà ní mùdírì rédíò nǹkan tiẹ̀ ń ṣe yín gan. àní ẹ má jalè mọ́ àní ẹ wá ṣẹṣẹ. ìmọ̀kùmù yìí sì lọ jìnà sí sódi pé n kó bọ̀. ọlọ́pàá mú yẹn wá ń gbé what is your occupation? ó ní ẹlẹ́kùnrin kan sọ Yorùbá. wọ́n ní okay afa you no understand English. ó ní bẹ́ẹ̀ ni your occupation it means iṣẹ́ kílẹ̀ ń ṣe. iṣẹ́ àfa mò ń ṣe. àfa wo ni òsín létẹ̀ sí. níbo làwọn àfa lọ tẹ́yìn fi ṣiṣẹ́ wọn. àfa wo ni òsín létẹ̀ sí. tẹ́yìn fi ṣiṣẹ́ wọn àwọn ọlọ́pàá ọlọ́njọ́ dá wọ́n mọ̀ yẹn yẹ̀yẹ́ tí ẹ̀ dá níbo làwọn àfa lọ tẹ́yìn fi ṣiṣẹ́ wọn. ẹ sọ bí táwọn àfa lọ. sọbi táwọn afa lọ. afa ìwà islam ọlọ́run náà tún wá ní wàjásá dan alalibalahi sọ́bìrán. Allahu akbar n tún fẹ́ lára yín ẹni tá dáwọ́ bá dé bá tí ọmọ kébùsì ọlọ́run tó sì sùn. afa ìwà islam ọ̀rọ̀ yìí la kọ́ntínú ọjọ́ mẹ́jọ bá ń bẹ ọlọ́run jẹ́ àmọ́ pẹ́ a kọ́ntínú ọ̀rọ̀ yìí. olúwa o gbogbo àwọn afa tí wọ́n ń gbọ́ wa nulẹ̀ tínú wọn dùn bá a ti ń sọ̀rọ̀ yìí ọlọ́run jọ da fún wa. wákà ẹ̀kan mo ní nǹkan sọ mbẹ. ìbéèrè tẹ́lẹ̀ tọ ẹ béèrè kan ìṣẹ́jú mẹ́ta ló kọ àmì ẹ béèrè. àkọ́kọ́ béèrè náà ni pé tá a bá fẹ́ sàlùwàlá kílà ní ẹ̀ta dá. ẹ dákun ẹni tí ó bá gbé wa kílà ní àlùwàlá. ìṣẹ́jú péréte ló kù wá báyìí ìṣẹ́jú méjì kílà ní ẹ̀ta wọ́n ti mọ tọ wọ́n ti mọ nọ́mbà. tani àlùwàlá kan dá. ta ló wà bẹ́ẹ̀. tani àlùwàlá. kì í wọlé wọ́n ń jara wọn ni. wọ́n ń jara wọn kúrò ní ìrẹsì 10 kg àwọn àdàkọ. ẹ dákun ìṣẹ́jú mẹ́ta yìí ká sì rí ìlú ká sì rí ìlú tó lọ́wọ́ ìfẹ́ kó rẹ̀ ti yí lọlé mọ́ gbogbo ẹni tí ọba pè wẹ́ dákun ìṣẹ́jú méjì ló péré ló kù báyìí. wọ́n bá kọ́kọ́ gbá fóònù rẹ létí náà ni ọwọ́ àtúntẹ̀. bọ́ọ̀bà jẹun kúkú ni. àwọn fóònù kan bẹ báyìí kéèyàn kọ́kọ́ là mọ́lẹ̀. ẹ dákun. hello. salamu aleykum. hello. ọmọ ṣe o. iṣẹ́ ìrẹsì. ìrẹsì yìí ń lọlé. dáadáa. bàbá wa Fiolú ọlọ́mọ pa bàbá yẹn lẹ́kùn ọlọ́mọ da ọ̀rọ̀ yẹn. ẹ tiẹ̀ mọ sọ̀rọ̀ kan. ọlọ́jẹ̀ rí bàbá Fiolú kọ́ àmọ̀ pé bàbá Fiolú ni mo dì mọ́. ó ní ẹ dákun bàbá Fiolú dà mọ́ ní à. àwọn náà wọ́n dúró tì mí tá a jọ sọ̀rọ̀ yìí. a jẹ péjọ kẹlẹ mi náà mọ. ẹ máa mi náà mọ àbáwọn jọ kan. ọlọ́jẹ̀ ló ń wò rí wọn ní òun ní òun náà ní mo wá dì mọ́ wọn ní òun bàbá Fiolú ní fọwọ́ kàn. ọlọ́jẹ̀ wa fọwọ́ kàn. a jẹ pé inú dáadáa tẹ wí àwọn náà bàbáwọn náà máa ṣe dáadáa. òun dáadáa ni. Fiolú ń ṣe dáadáa náà. tọ́ ta ni. aleykum salaam tala baraka. ẹ wo ẹ yanu dáadáa ìṣẹ́jú kan náà ló kù. aleykum salaam tala baraka. ẹ láti bo ẹ ti ń pè kí ló kọ yín. afalabidu. anakumula ọlọmọ pẹ̀lú yín. ẹ mọ wí kankan mọ. ẹ má wí kankan ẹ má bọ̀ ní baba wa Sheikh Abdulrahman Alabidun àti gbogbo àwọn àgbàlagbà lọ́wọ́ kẹ́ wọn. ẹ má bọ̀ ẹ wá gbàdé sí. mi ò béèrè lọ́wọ́ yín o apá náà béèrè kankan lọ́wọ́ yẹn. ó kú àbọ̀sẹ́jú ẹ wá gbàdé sí dé. ó kú àbọ̀sẹ́jú ọlọmọsàjà rẹ nìkan tí ó gbà kejì kọ̀ wọlé ọlọmọsàjà rẹ nìkan. ìbéèrè tẹ bá bí mi ni pé ṣé Nàìjíríà yóò sì dáa mo fún yín lésì Nàìjíríà ọ̀dà. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí ló kọ yín bọ̀lẹ̀ ẹ̀ tí ń pè. afa kini. omi sì dá bẹ́ẹ̀ ni. àfọ omi. omi náà lọ́nà fi yé gbogbo bẹ́ẹ̀ gbé omi ọkọ lé sí. omi ni wọ́n pa súná sí. ó kọ yín gangan. ọkọ tó dànù. Saheed bàbá wa Saheed ọlọ́run pẹ̀lú yín tá a bá fẹ́ lọ ká yìí la
tá a ti ṣàlùwàlá tán tá a bọ́ síbẹ̀ bó la ti dà níyàn. akẹ́kọ̀ọ́ nínú ọ̀yá. ẹ dà níyàn. ìkẹyà kọlà ló gbé àforíyìn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n wá sí láyé kò yé ọ rárá. ìkẹyà kọlà tó gbé àforíyìn lọ́pọ̀lọpọ̀ kọlọ bá búdúrà yìí mi ò kò ní wá sí àgbáyé àbá mi dáadáa. wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. sọlá wúdúbílá. Inshallah, bàbá bọ́ nínú bísímìlá. àfọ.